àwọn agbésùmọ̀mí ti padà forí jálé agbọ́n o, èyí lohun tó ṣẹlẹ̀ sí wọn. kékulé ó gbọ́ kó sọ fún toko o, orílẹ̀-èdè Amẹ́ríkà ti rán àwọn ẹ̀rọ ìyàwòrán drone wá sí orílẹ̀-èdè Nàìjíríà o. Túkọ̀ Bùrátà ti bu ẹnu àtẹ́lu bí ìjọba Nàìjíríà ṣe kọ̀ láti kéde àwọn agbésùmọ̀mí níbi gbogbo. Adájọ́ ti pàṣẹ fún Olúwakẹ́mi Àlàó Àkàlà tó jẹ́ aya olóògbé Ọ̀túnba Àlàó Àkàlà pé kó má ṣe fọwọ́ kan dúkìá ọkọ rẹ̀ láì gba àṣẹ láti ilé ẹjọ́ o. Ṣẹ́gun Ògúngbè ṣe bẹ̀bẹ̀ o, èyí lohun tó tún ṣe o. Ó ti ń rúgbó bọ̀ o. Àwọn ológun ní bí àwọn tí ń ju àdá wọn sókè lọ́nà ìgbà, ibi pẹlẹbẹ náà ló sì fi ń lélẹ̀ o. Olórí ikọ̀ ológun Nàìjíríà tẹ́lẹ̀ Túkọ̀ Bùrátà ti ṣàlàyé wípé ẹnikẹ́ni kò lè di òun mú fún ẹ̀sùn pé wọn kò kéde orúkọ àwọn èèyàn tó ń ṣe agbátẹrù tàbí fi owó ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú wípé àwọn tó ń fi owó ran ikọ̀ Boko Haram lọ́wọ́ jẹ́ ẹni táwọn aláṣẹ mọ̀ ṣùgbọ́n wọn kò fẹ́ dárúkọ wọn ni. Ó ti wá ń jọ bí ẹni wípé àwọn ológun Nàìjíríà kò mọ ohun tí wọ́n ṣe mọ́ rárá. Ó ní àwọn aláṣẹ wọ̀nyí mọ ibi tí wọ́n wà ṣùgbọ́n wọn á máa darí àwọn ológun lọ sí ibòmíràn. Ó ní kí wọ́n dẹ́kun láti máa fi ìyà jẹ àwọn aláìṣẹ̀ kí ìjọba ó sì wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ̀. ṣáì náà ti gbọ́ wípé ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn ti fi òfin de olóyè Olúwakẹ́mi Àlàó Àkàlà láti má ṣe ta àwọn nǹkan ìní nínú ogún tí olóògbé Ọ̀túnba Àlàó Àkàlà fi sílẹ̀ lọ. Àwọn aráàlú sì ti ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà wípé ilé ẹjọ́ ò tíì fún Olúwakẹ́mi ní àṣẹ kankan láti fi ọwọ́ kan gbogbo dúkìá tí Àlàó Àkàlà tó olóògbé fi sílẹ̀ lọ. Àmọ́ ní báyìí o, ilé ẹjọ́ ti pa láṣẹ wípé kò gbọ́dọ̀ ta épìnì nínú nǹkan ìní náà títí tí ilé ẹjọ́ yóò fi fún ní ẹ̀tọ́ láti ta àwọn nǹkan ìní ọ̀hún. Àtúngbọ́ wípé àwọn dúkìá náà ti ń fa ìfáǹfà láàárín àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ náà pẹ̀lú. Ọrọ̀ ajé mà lágbára kí Elédùà kó má ṣe fi àtijẹ àtimu wa síbi tó há láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ ti rí fọ́nrán kan tó ń ṣàfihàn Ṣẹ́gun Ògúngbè níbi tó ti bọ́ aṣọ kúrò lára látàrí bó ti ń polówó sinimá àgbéléwò tuntun kan tóun àti Wùnmí Ajíbóyè jìjọ ṣe. Fọ́nrán náà ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ púpọ̀, èyí ló mú kí àwọn aráàlú máa gbé oríyìn fún Ṣẹ́gun Ògúngbè. Wọ́n ní ó jẹ́ akíkanjú ẹ̀dá tí eré rẹ̀ sì máa ń mu ọ̀gbọ́n dání púpọ̀. Àìmọṣẹ́kọ̀ ọmọ orogun ló jẹ́ kó máa torí bọ omi gbígbóná o. Èyí ló dífá fún wípé àìmọṣẹ́kọ̀ àwọn agbésùmọ̀mí ti jẹ́ kí wọ́n máa ti orí bọ omi gbígbóná lọ́tẹ̀ yìí o. Ohun tá a gbọ́ ni pé àwọn ikọ̀ agbésùmọ̀mí tó lé ní 100 ni wọ́n wọ omi o látàrí bí ọkọ̀ wọn ti yí gbirigidi dà sínú omi. Gbogbo wọn pátápátá ló pàdánù ẹ̀mí wọn ní odò Síbọ̀ngìdà ní ìlú Sókótó. Ìwádìí ti sọ wípé gbogbo wọn ló pàdánù ẹ̀mí wọn kí Elédùà kó bá wa fi ọ̀run kẹ́ wọn. Àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ti rán àwọn ẹ̀rọ ìyàwòrán drone àti ọmọ ogun igba wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ológun wa àti láti ràn wọ́n lọ́wọ́ láti wá kojú àwọn agbésùmọ̀mí níbi gbogbo. Obìnrin kan lu ọkọ rẹ̀ lálùbami látàrí bó ti kọ̀ láti san owó iléèwé àwọn ọmọ rẹ̀. Tí ààrẹ Tinubu bá fún mi ní àǹfààní àbí ìdarí, mo ṣe tán láti kojú àwọn agbésùmọ̀mí nínú igbó. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Àwọn agbésùmọ̀mí tún kọlu ìjọ ECWA ní Kwara o. Ìjàmbá náà kan ṣẹlẹ̀ ní ìlú Ondo níbi tí àwọn ọmọ ìyá kan náà méjì ti pàdánù ẹ̀mí wọn. Ó mà ṣe o, iná ọmọ ò ní jó wa o. Àmì ìjàmbá náà kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo níbi tí àwọn ọmọ ìyá kan náà méjì ti pàdánù ẹ̀mí wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Jimoh Àbáyọ̀mí ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kàyéfì fún wọn tó sì tún jẹ́ nǹkan tó bani lẹ́rù jọjọ. Peter Owo tó jẹ́ àwọn òbí ọmọ náà ti wà nínú ìbànújẹ́ ọkàn báyìí o látàrí ìṣẹ̀lẹ̀ náà léyìí tí àwọn méjèèjì jóná mọ́lé ráúráú níbi tí ìjàmbá náà ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà àti àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ṣàlàyé wípé àìbìkítà àwọn òbí ọmọ náà ló bí ìjàmbá náà tó ṣẹyọ. Ó tẹ̀síwájú pé àwọn ọmọ méjèèjì náà tí nǹkan jẹ́ ọmọ ọdún 6 èkejì sì jẹ́ ọmọ ọdún 4 náà jóná mọ́lẹ̀ ráúráú láìsí àtúnṣe kankan. Àwọn ọlọ́pàá náà sì ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn òbí kó máa ṣe àkíyèsí ohunkóhun tó lè gbiná nílé ìdáná, kí wọ́n sì dẹ́kun láti máa fi àwọn ọmọ kéékèèké sílẹ̀ nìkan nínú ilé, kí wọ́n sì rí wípé àwọn ohun èlò tó lè ṣe pa iná gbọ́dọ̀ wà nínú ilé bíi ọṣẹ, omi àti ìyẹ̀pẹ̀ nítorí irú àwọn nǹkan báwọn yìí. Àwọn agbébọn tún ṣe ìkọlù sí ìjọ ECWA ní Kwara o, wọ́n sì jí èèyàn 8 gbé lọ. Ó ṣojú mi kò rò ṣàlàyé wípé àwọn agbésùmọ̀mí ya wọ ilé kan ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódù ní Kwara bákan náà, wọ́n sì jí èèyàn 8 gbé lọ ní ọjọ́ Àìkú ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 tí a wà yìí ní ilé ìjọsìn ECWA tó wà ní ìlú náà ní nǹkan bíi aago 10 àárọ̀. Ó ṣojú mi kò rò tẹ̀síwájú wípé èèyàn 8 ni wọ́n jí gbé o, ṣùgbọ́n wọ́n fi àwọn 3 kalẹ̀ nínú wọn. Àgbàlagbà kan tí kò lè rìn dáadáa àti ọmọ kékeré kan tí ariwo rẹ̀ pọ̀ nígbà tó ń sunkún àti obìnrin kan tó bọ́ lọ́wọ́ wọn lójú ọ̀nà. Àwọn 3 yìí ni wọ́n já sílẹ̀ tí wọ́n sì kó àwọn 5 tó kù lọ. Ọ̀rọ̀ náà ti dé sétí ìgbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Arábìnrin Bọ́lá Olúkojú wá ṣàlàyé wípé àwọn máa tọpinpin àwọn tó ṣe ìkọlù náà, àwọn sì máa ké sí àwọn ọlọ́dẹ ìbílẹ̀, àwọn fijilantè àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti jíjọ fọwọ́sowọ́pọ̀ láti kojú ìṣòro ìgbésùnmọ̀mí pátápátá ní ìpínlẹ̀ Kwara.
Sunday Igboho ti sọ̀rọ̀ lórí ìkọlù àwọn agbésùmọ̀mí àti àrà tí wọ́n fi àwọn aráàlú dá jẹ́ ohun tó ń kọni lóminú púpọ̀. Ó ní bí ààrẹ Tinubu bá fún òun àti ikọ̀ òun ní ìdarí láti wọ inú igbó tọ àwọn agbésùmọ̀mí lọ, àwọn yóò rí dájú wípé ọ̀rọ̀ wọn di àfìsẹ́yìn tegun fiṣọ. Ó tẹ̀síwájú wípé òun ti ṣetán bí ìjọba àpapọ̀ bá buwọ́lu ìgbésẹ̀ náà nítorí àwọn agbésùmọ̀mí ti fẹ́ sọ ilé ọlọ́dà wóró tán pátápátá. Ìjà láàrin ọkọ àti ìyàwó, ohun tá a gbọ́ ni pé ọmọkùnrin kan kọ̀ láti sanwó ilé àti owó ilé ìwé àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n tó ń náwó sí ilé ọtí tó sì ṣe fàájì kẹlẹlẹ ní ìta. Àmọ́ nígbà tí obìnrin náà sún kan ògiri, níṣe ló lọ sí ilé ọtí ibi tí ọkọ rẹ̀ ti ń ṣe fàájì náà, níbẹ̀ ló ti lọ ka mọ́bẹ̀ tí wọ́n sì jọ lura wọn ní àlùbami. Má kọ̀ tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.